ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé wọ́n ti fún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe wọ́n ti fún lésì ọ̀rọ̀ tí ó sọ tó sì jẹ́ pé níṣe ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n jẹ́ kó di mọ̀ wípé kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá kí wọ́n máa fi àdúrà ran Ayọ̀délé Fáyọ̀ṣe lọ́wọ́ nítorí pé ọ̀rọ̀ ẹ̀ ó ti fẹ́ dàbí ọ̀rọ̀ tí kìí ṣe ojú lásán àti ọ̀rọ̀ ẹni tí nǹkan tó ti ń ṣe ní àgbárí. Ẹ rántí wípé ní ọdún 2019 lásìkò tí gómìnà Ṣèyí Mákindé tó fẹ́ di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹni tí ó wà nípò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì nígbà náà ni Ayọ̀délé Fáyọ̀ṣe. Bẹ́ẹ̀ inú jẹ́ wípé níṣe ni Fáyọ̀ṣe ló ń ṣe àtìlẹ́yìn gidigidi fún Ṣèyí Mákindé tààrin àwọn méjèèjì tó sì gún régé. Ṣùgbọ́n lójijì lẹ́yìn tí Fáyọ̀ṣe tó kúrò nípò gómìnà ìpínlẹ̀ Èkìtì ìlàjọṣepọ̀ òun àti Ṣèyí Mákindé ló dàrú tó sì jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú PDP tọ́jọ́ wà tẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní igun tí wọ́n wà tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ tí àjọṣepọ̀ àwọn méjèèjì tó sì ti dàrú pátápátá. Ṣá o, nínú ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ìní Ayọ̀délé Fáyọ̀ṣe tó ti máa ń tú àṣírí Mákindé síta inú máa sọ̀rọ̀ tó di ariwo àti awuyewuye ńlá lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ó kéde wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì tí wọ́n jí kó ní ìlú Àwòrò Ẹ̀ṣẹ́lẹ̀ àti Yáwọ́tà tó wà níjọba ìbílẹ̀ Oríire lábẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ wípé ọwọ́ gómìnà Ṣèyí Mákindé kò mọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ìyẹn pé òun ló wà lẹ́yìn báwọn Fúlàní ṣe jí àwọn ọmọ ọlọ́mọ àti olùkọ́ gbé tó sì ní Ṣèyí Mákindé ó fẹ́ fi ọ̀rọ̀ ọ̀hún ó fẹ́ fi ba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórúkọ jẹ́ ni. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Fáyọ̀ṣe ṣe pẹ̀lú tẹlifíṣàn Channels lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún yìí the 1st of June 2026 ìní bàbá náà ti jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ rẹpẹtẹ gbé ní ìlú Ògbómọ̀ṣọ́ náà níṣe ni Mákindé ṣe bí ẹni tí ò kan òun tó jẹ́ pé eré òṣèlú ló ń bá kiri tó sì jẹ́ pé bí ó sì gba tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú APM inú jẹ́ lógún ó ní gbogbo ilé ìfihàn pé ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà láti yẹ̀yẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Ìládé tó fi síta lórúkọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ náà ló ti ní Fáyọ̀ṣe ó nílò káwọn èèyàn fàdúrà ràn lọ́wọ́ ó ní lásìkò tí àwọn ń gbá gbogbo ọ̀nà báwọn yóò ṣe gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó jí gbé olóṣèlú láàánú pé ẹni tó jẹ́ odidi gómìnà tẹ́lẹ̀ ó lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú báyìí lẹ́nu. Ó ní eléyìí ó jọ gbọ́ ọmọ Nàìjíríà lójú ṣùgbọ́n tí Mákindé ní àwọn ò ráyè fọ́rọ̀ rádaràda tó ń sọ àti wípé n tó jẹ àwọn lógún ìní báwọn ọmọ ọlọ́mọ àti àwọn olùkọ́ bí wọn yóò ṣe padà jáde láyọ̀ àti àlàáfíà.